lóríṣiríṣi àwọn nǹkan tàbí àti kódà o ó fi jẹ́rìí agbára mi ọlọ́run ọba ọ̀rọ̀ rẹ̀ ká sí ara ó lóríṣiríṣi àwọn nǹkan tàbí àti kódà o ó fi jẹ́rìí agbára mi. wàfi kúlì ṣẹ́yìn wàfi kúlì ṣẹ́yìn làwọn àyà tó wàfi kúlì ṣẹ́yìn làwọn àyà tó ṣàdúrà wà láà àdánwò àìdẹ́ ọlọ́run ọba ọ̀rọ̀ rẹ̀ ká sí ara. Mímọ́ fọba mímọ́, àṣẹ mímọ́, gbébi mímọ́, hùwà mímọ́, ṣèṣe mímọ́, láàyè mímọ́. Kábíyèsí rẹ Olódùmarè. Ọ̀rọ̀ rẹ̀ tóbi, ó wúwo létí, àrà tó wù ní fàwa ẹ̀dá tó dá ló ń fi wá dá. Ọba tó dá wa tó dà wá lẹ̀ sókè èèpẹ̀. Ọba tó mọ̀ wá tó mọ̀ ọ́n mọ̀ mọ́ wá bó ti mọ̀ wá ní mímọ̀ tó mọ̀ wá tán. Ìbàrẹ̀ Olódùmarè ọba mi tó kéré níye tí ọ̀láàfin ó tóbi títí kò níbùgbé. Bó wù wá ṣe pẹ́rẹ́ bí ewé bọ́, bó bá sì wù wá ṣe pì òun kìsì bí òde ẹ̀yìn yìí bọ́lẹ̀. Ẹ̀bìtì jáfà òlulẹ̀ lórí aṣebi. Ọba mi tó kéré níye tí ọ̀láàfin ó tóbi títí kò níbùgbé. Ọ̀kan ni lánàá lónìí lọ́jọ́ gbogbo, kò pé méjì kò sì ní pé méjì láéláé. Ìkápá ni ayé ohun ọ̀run, àṣẹ ayé ohun ọ̀run. Ọwọ́ rẹ̀ ló wà, kò sì ní bẹ́ẹ̀ nìkankan pin nígbàkúùgbà. Kábíyèsí rẹ̀ Olódùmarè ọba. Yàgò àlùmọ̀ yá ṣá, àfi ní dára kankan tó bá mi lẹ́kùn. Àtòwòdúwà mi àlè. Nítorí akóredé ayédùn olùdarí ètò ara lóríṣiríṣi lórí rédíò náà ní 32 FM nílùú Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àfi tó ṣèwìn bọ̀. Ọkùnrin ẹ máa gbọ́, obìnrin náà ẹ sì máa gbọ́, ọmọ kékeré ẹ máa gbọ́, gbogbo ẹja máa gbọ́, àríkọ́gbọ́n bẹ níbẹ̀. Àwọn èrò ara ètò tó póríṣiríṣi ń bẹ nínú rédíò tá a wà nínú 32 FM nílùú Ìbàdàn. Bẹ́ẹ̀ fẹ́ polówó ọjà ń fẹ́ níbẹ̀ nínú ètò ara náà ni ètò ara lóríṣiríṣi ẹ mọ́ ṣe gbàgbé wa. Àwa lára ara ló ní wá o, ọba tó ní wá, ọba tó dá wa sáyé o, kò ní fi wá dára tá a fẹ́ o, yọ̀ọ̀dà kò ní ṣàìdá fún wa o, yọ̀ọ̀dà àṣẹ yọ̀ọ̀dà kò ní ṣàìdára fún wa o, yọ̀ọ̀dà. Ayédùn má ṣe gbàgbé ibi tó gbé wá o, ayédùn ọ má ṣe gbàgbé ibi tó, má ṣe gbàgbé ẹrántí ilé o, ayédùn ọ má ṣe gbàgbé ẹrántí ilé. Àrà rè o, àrà kéńgé. Èmi ọba Sálíù Kàmú Ọlásùpọ̀ Adétúnjì ajé ògúngún ní Sọ̀kẹ́nẹ́ Olúbàdàn àti ilẹ̀ Ìbàdàn. Mo fẹ́ kí ẹ̀rọ èèyàn kí a máa gbọ́ ètò àrà tí Ayédùn ṣe lórí rédíò yìí ìyá yóò fàdúrà rí kàsí. Ẹ̀jẹ̀ kọ́ra wa lóye o lóye o lóye o lórí àti ìrìn àjò tẹ́jọ́ bẹ́ẹ̀ sì bá kú àfùkẹ́rẹ́ sílẹ̀ sáyé lọ ọmọ ẹni ìgbẹ̀yìn o. Olùrìbàrìbà ọlọ́mọmọmọ rìbà o olùrìbàrìbà. Àwúrúkú máa dàgbà. Òjòkú ni wọ́n ràn, ìwọ́ràn ni ìjòkú. Bàbá wọn ní í ṣe wọ́n yán kú. Ìyá wọn a sì máa ṣe wòrò òkú. Àbẹ́ ẹ̀ gbọ́ lọ́jọ́ tí wọ́n nà yá kú lọ́jà Ìjìgbò mẹ́kùn. Ikú gbọ́ nílé ó fọn bí agáte. Ó finá ṣaṣọrọ́. Ó sì fòòrùn sọ jáde. Ó fà kérékèrè sí òrùka sọ́wọ́. Ikú mọ̀ dé lórí ẹ̀mí mọ̀ yá.
ikú papá apá kú àbẹ́ gbọ́ ikú pàrókò ìrókò ó kú ó pò gùrùgùrù ábígbòǹgbò ṣẹ̀ṣẹ̀ lẹ́sẹ̀ ìran èsì wọ́n gbóná léwé wọ́n tutù légbò níní àádá fún àyìnrín tí sọmọ kẹ́yìn wọn léńjẹ léńjẹ wọ́n pé ikú wá yẹ̀ ọ́ yẹ̀ ikú yẹ̀ ó lọ ó yẹ̀ ìran àrùn ọ́ yẹ̀ ó lọ ó yẹ̀ ẹ̀pẹ́ ikú yẹ̀ lórí mi àrùn yẹ̀ lórí mi òfò àdánù òṣì àti ìṣẹ́ ó yẹ̀ lórí mi lọ́dún 2021 bí kú bá ń pa lẹ́kọ̀rọ̀ lẹ́kọ̀rọ̀ tí kú bá ń pa wọ́n léwéléwé lórí igi rí ikú a sì máa dá ewé ọ̀pẹ sí torí pé igi ọ̀pẹ ò ní láéláé wọ́wé ń gbó bí kú bá ń pa láwéláwé obì wọ́n á sì máa yọ tàwọn òfò àsọ̀tọ̀ àtẹ̀mí àti àní bá wọn kúkú ọ̀wọ̀wọ̀ lọ́dún 2021 bí wọ́n ń fọn bí wọ́n ń tà mẹ́ta kọ́ òfò àti àdánù òṣì ohun ìṣẹ́ kò ní yà lọ́ọ̀dẹ̀ wá ní 2021 yóò ṣe bẹ́ẹ̀ dandan ní kàṣà iṣẹ́ torí pé bọ́mọdé bá mọ̀ṣẹ́ dání wọn apẹ́kọ́ṣẹ́ ńbàgbà náà bá mọ̀ṣẹ́ dání ọṣẹ ni wọ́n pè wọn apẹ́kọ́ṣẹ́ ìran awíyáre kan kì í wí ti ẹ̀kọ́ mọ̀ṣẹ́ yóò ṣẹ kò ní ṣàìṣẹ ìrètí àwú lálẹ́ tòní ẹ̀ka alẹ́ o ọmọ aládé gbogbo ẹ̀ka alẹ́ nílà oòrùn ẹni ó dúró mo kí yín o ẹ̀ka àṣálẹ́ níwọ̀ oòrùn ẹni ó fàpè tẹ̀dí ìbà ni mo ṣe ẹ̀kú àjálẹ́ láríwá ní gúúsù ẹ̀kú àlẹ́lẹ́ láàrin gbogbo yíká orílẹ̀ àgbáyé bí gbogbo tẹ́ ẹ ti láǹfààní àti wò mí gbọ́ mi láṣálẹ́ tòní. mo kí yín ní kí ayọ̀ ní kí ìdùnnú ní kí tàlàáfíà ṣàlàáfíà òun náà ni mo bá yín lálẹ́ tòní. bá a bá gbé kèrèjẹgbẹ dọ́jà tọmọdé tàgbà ni wọ́n bá ní í jò àtúntì gbé kínní ọ̀ǹdé lálẹ́ tòní o. àbẹ́ẹ̀ ríran sì kí mìíràn afàìmọ́ ni kó ni mára. ìran ṣinṣin kì í mọni tí wọ́n fi fọwọ́ bá ní. ẹ gbọ́ gbogbo abiyamọ pọn ni mọ́yọ̀sẹ̀ ọmọlẹ̀ amọ̀ tó ti dé lálẹ́ tòní o. ààyèdùn dé àràdé lákọ̀tún 32 FM 949 Ìbàdàn ojúpọ̀ YouTube yẹn wà ní ṣíṣí. lórúkọ káàdé òbí ṣẹ̀san tó ń ti ìṣọ̀lá gidi ọ̀nà ọmọ wọn lÓgbómọ̀ṣọ́ ògbómojúgan máa fò gbójà bí èṣù àti àwọn ikọ̀ mi Abídèmí Ìfẹ́olúwa Àyàndìran ọmọ Ẹ̀gbádò tí ń gbẹ̀gbà Sunday Ààrẹ àwọn náà ti dé láti ọlídé ọlọ́jọ́ gbọrọ Ṣẹ́gun ọmọ Alágbàlá ń bẹ ń bí àlè ọmọ akéré Sharafdeen Adékúnlé Ìṣọ̀lá ọmọ ojú odò mòró rántí Muyideen Adédàmúlá
gbogbo wọn pátá náà lájọ ń bẹ ń bí. Ohun tí ìpa akọ̀dà Ọláyínká ni mò ń jẹ́ Akóredé ní bàbá tó bí mi lọ́mọ. Àpèlé ọkọ àjẹrò ni náà ní jẹ́ ayédùn. Ayẹwo ọdún kò ní kàn. Ó ṣèwọ̀ ká tó fún iṣẹ́ nu ká tó bẹ̀rù jẹ́. Ẹ jẹ́ àròjù ọjà kábọ̀ bá a bá padà dé látojú ọjà a máa wọnú ètò àrà lódìdí fún talẹ́ tòní. Ẹ̀lẹ́mbẹ̀ wọn ẹ kú kalẹ̀. FM 94.9 ìkànnì tẹ́gbẹ̀ ń jí sòrò ẹ̀. Gbogbo ará Ìbàdàn ẹ kú oríire. Adùnbániralẹ̀ kọ́lé ayọ̀ Everton Realties Limited ló tún gbé tuntun dé. Wọ́n ní kò yẹ kí wọn náà má nílé lórí ni wọ́n fi sílẹ̀kùn àǹfààní ẹ̀dínwó fún gbogbo ẹni tó fẹ́ nílé tara tiwọn. Èyí tó ti ń lọ lọ́wọ́ tí ó sì wá sópin ní January 31, 2021 nínú estate wọn United Estate tó wà lólógún ẹrú extension lẹ́bàá ìdó local government nítòsí reluwé tuntun tó tẹ̀ kó wá síbàdàn. Ẹni tó bá sanwó lẹ́ẹ̀kan 25% discount làǹfààní tó máa jẹ tí 15% discount sì wà fún gbogbo ẹni tó bá sanwó díẹ̀díẹ̀. Bẹ́ẹ̀ bá ti wá ralẹ̀ lẹ́ẹ̀ máa jẹ bùràbàǹdẹ̀ bí odidi màálù tó tóbi tán gas cooker deep freezer àpò rẹsì adìyẹ tó fi mọ́ òróró àti ọ̀pọ̀lọpọ̀ ntẹ́nu ń jẹ la fi ní ẹ̀kọ́ sí wọn lónìí ní Everton Realties Limited tó wà ní 6265 Adékúnlé Fájú Road Adámàsìgbà Ìbàdàn tàbí ká pè 080-222-66806 tàbí 080-561-48303. Ẹ sì lè pe ambassador Everton Realties Limited Abídèmí Kòsọ́kọ́ sórí 070-6213-2696 website www.evertonrealtiesltd.com. Everton Realties Limited lóní owó àgbà kọ́kọ́rọ́ ilé tiẹ̀ lọ́dún 2021. Àìlówólọ́wọ́ bàbá àjàyà kálẹ̀ bá wa kúrò lẹ́gbẹ̀ẹ́ kòtókòtó mókè ọ̀làgùn níléeṣẹ́ Be Your Own Boss Enterprises ṣe ní ká fọwọ́ wà fàjẹ̀wà ká lè tètè gúnlẹ̀ sẹ́bùtì ògo torí pé ọ̀nà ọ̀là kan ò tó gbọ́dọ̀ kan ò ṣe wọjà lèyàn ṣe gbọ́dọ̀ ní plan B láti máa rówó kó má bàa ní problem financially pàápàá jùlọ lásìkò economic recession tá a wà lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí láti wá wá ojútùú sí ìṣòro ọrọ̀ ajé tó gbómi parí níléeṣẹ́ Be Your Own Boss Enterprises ṣe ń pè wá sí ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí ó ṣojú wa sí ọ̀pọ̀lọpọ̀ òkú ọrọ̀ ajé mi láti rówó alágbára káàkiri operation end daily income for life seminar tó máa wáyé ní àdúgbò ẹlẹ́yẹlé Ìbàdàn lórí àti lọ́la ẹgbẹ̀rún márùn péré lówó ìdánilẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ìyàwó àkọ́kọ́ tó bá kọ́kọ́ fowó kọ́lẹ̀ ní ó láǹfààní láti sọ ẹgbẹ̀rún mẹ́ta péré ìyẹn 3,000 naira tẹ́ bá ti kó kọ́ ó sì sẹ́ndì flyer sí ní àná láti fọkàn yín balẹ̀ mo sì sọ̀rọ̀ agboolé wọn mo ti bọ̀ ẹ o fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ máa bẹ Mr. Be Your Own Boss sórí 070-4881-3416 ọ̀rẹ́ mi kan ní tẹ́ bá yín dúró dínkù ẹ̀rẹ́ àtẹ̀jà fún ìfowópamọ́ ẹ̀fẹ́. ká tẹ̀lé lọ palace ká ṣe tán kó sì ní ibi báyìí ní reception wa káwo sì lọ jẹun ká ya fọ́tò. oríṣiríṣi ẹ̀bùn ló ti wáyé Christmas goodie box promo ẹ bá ti sọ àsánlé owó fún àwọn ilé wa tó wà ní Èkó Abẹ́òkúta Ṣíwáwá Ìbàdàn tìlú Àbújá bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kọkànlá ọdún 2020 oṣù kìíní ọdún 2021 báwọn aṣíwájú ṣe ṣe wàhálà àti 500,000 naira fún àwọn ilé wa àwọn ẹ̀bùn bíi ìrẹsì òróró adìẹ ọdún ọyẹ kẹ wà lóde kẹ máa bá ìyá sí kẹ máa bá búrò ìṣeré ẹ wà bí gbogbo yín náà ń ká dùn àwọn ẹgbẹ́ yìí mú sí kiri ni láti bóyá mo parọ́ ẹ̀yin èèyàn mi àwọn ẹgbẹ́ yìí mú sí kiri bá gángan lọ wọ́n wá pọ̀ bàtí wọ́n lọ ẹ̀rọ gbọ́dọ̀ pàdé mi ní ibi ìjọ kẹfẹ́ pàdé mi ẹ̀yìn òde ṣe fẹ́ ọlọ́wọ́ àwọn láàrú àníyàn tẹ́ lé aláì Revolution Plus Property ilé ìrọ̀rùn lówó Dáko mi. ẹsẹ̀ girigiri lọ́nà àkàrà ọlọ́yọ̀ bí lè ládojúkọ ní iṣẹ́ ìjọba ìbílẹ̀ náírà níbi tá a ti lọ rẹ̀ fojú wa wọra ayọ̀ nílẹ̀ ìlú tẹ́tà sọ́ọ́rì sọ lọ́jọ́ Friday yìí ọjọ́ kẹjọ oṣù kínní ní kéwàdí láti ibẹ̀ wàsíwà ìdẹ́bàṣà yóò dàdúgbò rẹ̀ bẹ̀rẹ̀ láago 12 ọ̀sán 5,000 naira péré lówó wọlé orí kọ̀ọ̀kan káàkiri àwọn èèyàn ńláńlá dáàbò ní gold ó ní 100,000 naira platinum ní 150,000 naira péré ní ìṣẹ̀dọ̀tìmẹ̀ ló dàgbé kalẹ̀ rẹ̀ o Sunday tí bọ̀ yìí láàrin ní àríkàkìtì lábí lójú wọn wọ́n dinú mú níbi àkọsẹ̀ ètò dáàbò ní ìlàjì kọ́mẹ́díkù ẹ̀wọ̀n kò sí àgbà wáyé àkọsílẹ̀ òkú madamu network yẹmi ẹlẹ́sọ̀ MC Don Rose Odika Jùmọ̀kíwà káàbọ̀ aago mẹ́rin ìrọ̀lẹ́ làbára ọ̀bẹ̀rẹ̀ 1,000 naira lówó wọlé general PIB 10,000 naira 50,000 naira ní tábìlì ilé márùn-ún tí ẹ̀jìnà lọ́tún sàlùtì lónìí káwá gbígbé àtẹ̀rí bẹ̀rẹ̀ ọdún tuntun àbáyé rẹ̀ pẹ̀láyọ̀ fún tíkẹ́ẹ̀tì àti láti gba yàrá lọ́wọ́ fọ́ọ̀kù ẹ̀bẹ̀ 0803-806-1196 tètè ra tíkẹ́ẹ̀tì rẹ o.
máa wò mí bí mo ṣe fẹ́ yín. Mo ń gbọ́ 32 FM. 32 FM 94.9. Ẹ káàbọ̀, ẹ kú etí gbọ́. Àti lọ àti bọ̀ látọjú ọjà 32 FM 949 Ìbàdàn náà ní ojúpọ̀ YouTube tẹ́ fi láǹfààní àti darapọ̀ mọ́ agẹ́ bí ìṣe wa nípa ògbó. Bẹ́ẹ̀ tí ń wò wá yẹn náà, ẹ já mọ̀ pé ń wò wá, ẹ kàn sí wa, ẹ fi àwílé àbíríwí sí yín, ẹ fi ilẹ̀ tá a mọ̀ sí comment. Tẹ́ bá ti comment tán, ẹ bá wa pín, ẹ share rẹ̀. Bákan náà ẹ̀wẹ̀wẹ̀, agogo tí ń bẹ́ẹ̀ tí ó mọ dún gbọ̀ngàn sí yín létí ní gbogbo ìgbà tá a bá ti wà ní apá abẹ yẹn notification bell, ẹ bá wa click ẹ wá ṣe pabambarì àmì pupa tí ń bẹ́ẹ̀ yẹn bọ́tìnì yẹn ẹ tẹ̀ ẹ wọ ṣọ́ọ̀bù wa yẹn subscribe nìyẹn láti mọ jẹ́ kẹ́ ẹ mọ̀ gbogbo ọjà tá a bá ń pàtẹ nígbàkúùgbà tí a bá ti tó gbá ẹ bá ti ogun eléyìí ẹ ti fẹ́ wa tán lódìdí nù. Ọbaṣọlá Fúnmi TB Emabeth Sunny Wise olówó àbí ọlọ́wọ̀ Idris Ọmọlá Ibrahim tuale Olúṣínà Ọlábọ̀dé ọmọ ìyá Ṣínà bàbò Samson Andrew Adéọlá ọ̀rẹ́ mi dáadáa bó o ní. Kenny B Show màmá ṣàlàáfíà lẹ́wà. Kafar Rapchori Adéwọlé bàbá àgbàlagbà ẹ máa kú àròtí wa ń kàn nìyí. Èdùmàrè ò ní fẹ̀yìn náà lẹ̀ tó ń ti gbogbo bùkátà yín. 32 FM 949 Ìbàdàn ojúpọ̀ YouTube yẹn nìyẹn. Àwọn èèyàn ní ó tójọ́ méjì jọ́ mẹ́ta ayédùn kí la ṣe ní ojúpọ̀ ayélujára rẹ. Ó kó nǹkan bẹ òjá máa mọ bírìn àjò ti ń lọ ẹ má mọ̀ bínú. Ọwọ́ ló dí gbogbo ẹni tá a bá ṣẹ̀ lápá abẹ àjọ bí ewé ti bá ń bẹ̀ yín ẹ má bínú. Ẹ má gbàgbé pé ojúpọ̀ Facebook tí ayédùn ṣíṣí fún ẹ̀yin olólùfẹ́ láti mọ bírìn àjò àrà bá ti lọ náà ni a pè ní àrà kéńgé. Facebook fan page wa ni àrà kéńgé. Ẹ bá wọ bẹ̀ ẹ já gbìyànjú ṣe mọ̀ pé page ni ẹ já like ẹ̀ kádọ̀ tún follow ẹ̀. Bákan náà Ọláyínká ọba akérèdé Mr. Ayédùn yẹn gan ni Facebook bẹ́ẹ̀ tiẹ̀ ti kún àkúnfàyà akànlé lọ follow a lè lọ follow ibẹ̀ yẹn ni. Bàbá send request kì í ṣe tìgbéraga Facebook ò fààyè lẹ̀ mọ́ á ti delete. Bákan náà ẹ má gbàgbé ojúpọ̀ Instagram olólùfẹ́ yín la pè ní Mr. Ayédùn 32 FM Mr. Ayédùn 32 FM ojúpọ̀ Instagram nìyẹn. Ẹ follow mi ojú ẹsẹ̀ lèmi náà follow yín back to back. Twitter handle wa náà ni Ọláyínká Accurate 8 Ọláyínká Accurate 8 oní Twitter handle. YouTube tiwa náà ń bẹ́ẹ̀ tá a pè ní wá wo TV wá yẹn kọ́ lọ́tọ̀ wo TV ẹ kọ́ papọ̀. Ẹ bá wọlé síbẹ̀ ẹ bá subscribe ẹ click notification bell ẹ share rẹ̀ ẹ fìfẹ́ hàn sí wa lódìdí. Bó ní iṣẹ́ ti mú gègé àti tákàdá yín. Ẹ bá wá nǹkan fìdílé nǹkan ẹ mú pò pé jòkó ẹ gbé òtítà ẹ fìdílé. Ẹ dákun ẹ fẹ̀yìntì kẹ́ ẹ gbọ́dí ọ̀rọ̀ ṣé létè yé oníyé ìyé ní tá a bá ṣe ní yé ni. Mo ṣèwádìí ọ̀rọ̀ bí ìṣe mi ọmọ tó yé mi yéké o. Ẹ bá ń ké sálára ẹ ránṣẹ́ sájèrò ẹ mọ́ ọjà àròkọ yín dọ́wọ́ ilé ọwọ́ àrọ̀gbọ́n àga ń òkú níṣẹ́ méjì tí wọ́n bẹ̀ yín gbà gbó. Ẹ bá ń fọ rere ẹ jẹ́ wọ́n mọ̀ wípé ọmọ yín Ayédùn ó tún ti gbé àràdé lálẹ́ tòní o. Kí la fẹ́ mú wá kí la fẹ́ fi hàn yín. Kí ni bẹ́ẹ̀ ń kọ̀rọ̀ ibì kan tó lódùmarè fi dára ábẹ̀ tá a fẹ́ gbé sí gbangba ayé. Kábíyèsí rẹ ọba mímọ́ ọba ńlá olódùmarè. Ẹ̀yin bẹ́gún bá wọnú aṣọ yín pa òun dà.
àrà rèé o àrà kéńgé. tẹ́ bá ń tẹ̀lé wa dáadáa tẹ́ ẹ rántí tẹ́ ẹ gbàgbé ẹ rí wípé ní ọdún 2020 tó ṣẹ̀ṣẹ̀ rí kọjá yìí a gbé iṣẹ́ ìwádìí wa dé ilé Ìlọrin níbi wọ́n gbé ńlọrin ṣé ẹ rántí pé a ti ṣiṣẹ́ ìwádìí dé agboolé Bámidélé nílé Ìlọrin gangan fúnra rẹ̀ níbi tí òkúta Yàngí àpáta tó fún ìlú Ìlọrin gangan ló kọ rẹ̀ níbi tá a ti ṣàwárí tá a wá kàn tó jẹ́ pé orí òkúta yìí gangan ni wọ́n ti máa lọ irin àwọn jagunjagun àwọn ọlọ́dẹ ibẹ̀ wọ́n ti máa pọ́n àwọn nǹkan ìjà wọn ìtumọ̀ rẹ̀ ìyẹn ni wọ́n ń pè ní wọ́n ń lọ nǹkan ń bẹ̀ ibẹ̀ ńkọ́ là ń lọ ṣùgbọ́n iṣẹ́ ìwádìí wa tá a ṣe ní kọ̀pẹ́kọ̀pẹ́ bí oṣù kẹjọ ìkeje ìkẹsàn-án síkẹwàá tá a fi dé agboolé Balógun Dàda nílé Ìlọrin ṣe ti rántí bọ̀ ṣe mọ̀ pé iṣẹ́ ìwádìí yìí ló já ṣàwárí bàbá kan tí wọ́n ń pè ní Kàrímù Àmọ̀sá àfọ́júmọ́tẹ̀pá bàbá tí òrìnà ti ń dẹ̀gbẹ́ pọ̀pá kan ní Fúlàní fi dàgbà màálù bàbá tí òrìnà ti ń gbàjọ Kàrímù Àmọ̀sá ni àtìgbà tí a ti wá pàpẹ̀tẹ̀ tá a ti pàbíyàbídún iṣẹ́ ìwádìí yìí làwọn èèyàn ti ń da ọ̀kan nínú àwọn ikọ̀ mi láàmú ìyẹn Adékúnlé wọ́n ti ń dà á láàmú pé sọ fáyédùn àwa náà lẹ́nìkan tá a mọ̀ tó ṣe pé òun náà ò rí náà tó sì jẹ́ pé àìrínà rẹ̀ kò pagidínà àwọn àrà tẹ́lẹ̀dùmarè fẹ́ kọ́ dá lókè èèpẹ̀. àkí bàbá dúdú níbi wọ́n gbé ń fọ́ òkúta la òkúta ní Lámolo àkíyìn o ẹ ṣeun èèyàn ní ìṣàwálóore ká mọ̀ dúpẹ́ àwọn ni wọ́n jẹ́ ẹni tí mò ń sọ pé kíní ọ̀hún múmú láyà wọn pé Dékúnlé báwa sọ fún Ayédùn báwa sọ fún ọ̀gá alẹ́ nìkan tá a mọ̀ dáadáa tó ṣe pé òun náà rí náà ṣùgbọ́n ìsì ń dára kódà ń ṣe kọjá ntẹ́ni tó rìnà tó lè ṣe kábíyèsí rẹ̀ Olódùmarè ìdímọ̀ rẹ̀ tá a fi ta mọ́ra ó ti rí àwọn ọmọ mi sára wọ́n ti sùn nígbà pé àti roko iṣẹ́ ìwádìí ti pẹ́ Dékúnlé nìkan la lè jọ rìnrìn àjò iṣẹ́ ìwádìí yìí kódà nínú ọjọ́ tí ò wọ́pọ̀ tá a fi mẹ́rin àjò iṣẹ́ ìwádìí lọ́jọ́ Ajé Monday torí pé àmọ́ fẹ́ tètè bọ́ ọ̀nà ṣẹ̀sì mọ̀ pé wọ́n kà bàbá vendor láàárọ̀ Monday gbogbo eléyìí náà la papọ̀ bá a ti parí bàbá vendor la bójú ọ̀nà o bàbá dúdú kò dá wa dà ọ fà wálé ẹ̀gbọ́n wa Adémọ́lá Ọmọlàjà ọ̀gá adé ọmọ kẹsì ń jó ní àbá ló ń gẹ́ ọ fà wálé wọn lọ́wọ́ àkìyìn ẹ̀ ṣeun àdúpẹ́ o ọ̀gá adé náà fa iṣẹ́ kọ́ lówó Sàlámì òun náà fà á lọ pé ẹnìkan ìjáwádé àkúkú àwọn tí ń bọ̀ yìí bàbá dúdú kan kúkú pè wá ní àmàrà tán fẹ́ wá fi bàbá wa dá ìwọ náà dákun wá dúró tì mí o torí àmọ́ tí wọ́n fẹ́ wá ṣe fún bàbá wa bó ti di rẹ́rẹ́ rèé o ní àbà kan tí wọ́n ń pè ní àbà ló ń gẹ́ ní òpópónà tó lọ sí ọ̀nà Ìjẹ̀bú láti Ìdí Ayùn rẹ̀ tààlà wá lọ sí àbà ló ń gẹ́
àwọn tó bá máa bá a ló ń gẹ́ dáadáa wọ́n ti máa mọ ẹni tá a wá lọ gan wọ́n sì ti máa sọ gbogbo àwọn nǹkan tí bàbá yìí máa pinítù àti tí máa dá lára pé ayédùn ẹmọ̀ sí ńlá ẹ káre ẹ wá bàbá yìí kàn. Rufai Adéwọlé Adáramọ́lá tí gbogbo ayé mọ̀ sí Adéwọlé alápẹ̀rẹ̀ ẹ gbọ́ tó ṣeé ṣe kẹ́ni tí ò rí nàmọ́ ohun apẹ̀rẹ̀ tó fi wádìí wípé ohun apẹ̀rẹ̀ títí tó fi di ókọ àpèlé ókọ rẹ̀ bí wọ́n bá pàdé wọlé tán kí wọ́n tó gbẹ̀rù kú òun bẹ̀ wọ́n fà lápẹ̀rẹ̀ lé lórí. ńgbà tí ẹ̀ kọ́kọ́ fẹ́ bọ́ sójú ọ̀nà mọ́ pé ẹ̀gbọ́n mi kan ààrẹ bá ń gbó ṣé gbà mo ti rí bàbá yìí rí lẹ́ẹ̀kan mo sì ti gbọ́ ń pa àwọn rí bàbá ní àwọn náà ní ààrẹ bá ń gbó ṣe ní bàbá Adéwọlé nù mo ní ṣé a sì rí bàbá wọn ni a rí bàbá àmọ́ kankan kọ àwọn lóminú dàbí ẹni pé àwọn ọmọ wọn ti lọ mú wọn kúrò ní oko ìyẹn lábàá ló ń gẹ́ ṣùgbọ́n bí Olódùmarè ti fẹ́ àfojú gan ni bàbá àwọn tí wọ́n bá láǹfààní àti wà ní ojúpọ̀ tí Ọláyínká ọmọ Akóredé Mr. Ayédùn àwọn tó wà ní Àràkéńgé tó wà ní Mr. Ayédùn 32 FM ní Instagram àwọn tó wà ní àwọn ojúpọ̀ tá a sọ yìí àti 32 FM 949 ní ojúpọ̀ Facebook wa wọ́n ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àwòrán tá a ti fi bẹ̀ àwòrán bí bàbá ti jókòó àwòrán bá a ti ń fọ̀rọ̀ wá àwọn lẹ́nu wò àti àwòrán tó ní ṣe pẹ̀lú bá a ti pé bàbá alápẹ̀rẹ̀ tí ń pè yín ogbó ti dé lóòótọ́ àmẹ́ ẹ fi hàn wá ọmọ ìgbẹ́nu tán lágbára ìrìnàjò tó gbà wá níbi odidi bíi wákàtí 8 tá a fi lọ tá a fi bọ̀ tá a fi wà pẹ̀lú bàbá pé àfi kẹ́ ẹ ṣàṣehàn wá ká lè fìdí ẹ̀ múlẹ̀ pé tí wọ́n ń pè yín gan-an lẹ̀ jẹ́ ẹ wo ẹ jẹ́ ìtúròjú ọjà kí n bọ̀ ìpolówó ọjà sóun làgúnmọ̀ wò àìpolówó làgúnmú gbèsè Èdùmàrè má jà á jí gbèsè lọ́rùn bá a bá dé látọjú ọjà ńkọ́ àmọ́ tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ìtàn àmúbọ̀ látọ̀dọ̀ Adéwọlé alápẹ̀rẹ̀ kábíyèsí rẹ ọba àrà wọ́n fi wá dára tí ó pa wá lẹ́kún ẹ̀lẹ́mbẹ̀wọ̀n ẹ̀kú kalẹ̀. tí wọ́n bá lo ráyé wá nítorí pé o lówó lọ́wọ́ tí wọ́n bá ń tàn ọ́ pọ̀ ráyé wá nítorí dúkìá tó pọ̀ tó ní ọkàn ò tí ì balẹ̀ pọ̀ ráyé wá àlàáfíà lògùn ọrọ̀ ṣáájú ara rẹ o ìlera sílẹ̀ mí gígùn gbogbo àrùn tí ń ṣe ẹ̀dá láyé náà kọ́ láyé fi ń ṣe ni bí dọ̀tí bá pọ̀ lára tí gbogbo ẹ́ńjìnì tásẹ̀dá dá bá ṣe bẹ́ẹ̀ tó kọsẹ́ má fòyà tó bá ṣe bí ẹni rárá tára rẹ ò ṣe déédéé pinnu lóòkàn àyà ara rẹ o Veneton cleanser ní kò sẹ́mu agbanugbàde fọgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara dànù Veneton jagunlabi panko pè ọ̀rẹ́ ara tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin ló lè lò ọ̀sọ́kùnrin sóbìnrin dò pépé Veneton cleanser atẹ́jẹsẹ̀ maradan bíi kóròsìn Veneton cleanser kìkìdé egbòogi tí ò lọ́tínú la fi ṣe ó ti wà káàkiri ilé ìtajà ògùn jákèjádò ilẹ̀ Nàìjíríà a sì ń wá alágbàtà fún Veneton cleanser pé nọ́mbà kò demand 08034051533 08034051533 iléeṣẹ́ ẹ̀mí one naturalist care ló ṣe Veneton cleanser òun láyé tún lò. ọ̀rẹ́ so ti dọ́fíìsì wọn ṣé mo ṣe wí lórí àwọn èròjà sólà tí mo sọ fún ọ so rí wọn níbẹ̀ lọ́pọ̀ sọ́jà àwọn òwọ́n jù so ti rojúlówó Novest solar product tó jẹ́ ojúlówó ní Novest solar shop so ń gbádùn products wọn. gbogbo béèrè tó béèrè lọ́wọ́ mi pátá bẹ́ẹ̀ ni mo bá. generator lóríṣiríṣi tó ń lo sólà tí náà fi lè ṣẹ́jú ní tòjò tẹ̀rùn solar water ball iṣẹ́ tiẹ̀ ní kó fami nínú kànga láì lóná ọba solar street light tí ó fààyè gbòkùnkùn bírímù solar fans lóríṣiríṣi tó ń bá ooru bẹ́ẹ̀ fan wọ̀yá àjà ní Novest solar shops yìí fitimuni solar panel fún títà lórí inverters batteries tó jẹ́ ojú mi dá solar kit solar generator tó ń ro iná lágbára ní gbogbo ìgbà láì sanwó oṣooṣù. wọ́n rẹ̀ ìròyìn ọ̀tá fojúbà nǹkan kan mo wá lọ ṣùgbọ́n ọjà mẹ́fà mo kó jáde ńbẹ̀. fún ìwọ tó o ti mọ̀ ó pé ọkọ ra solar product ní Novest solar shop kàn sí Novest solar shop ní Ìbàdàn office Akíndélé plaza opposite Adamasegba stadium Èkó tẹ̀dó Ìbàdàn telephone 08058544486 ó pé ọ kó o rajà ní Novest solar shop. Honey, must you go? Babe, you know I must.
fast. Besides, you can always video call me. Hey, what if your battery runs out? I've got my power bank. Hey, and when your power bank runs out? Babe, I've got my laptop. Okay, wait. What if your data runs out? Babe, you know we never run out of data. Never run out of data with Airtel Home Broadband Unlimited Ultra plans. Enjoy unlimited data with no speed cap plus extra data daily, so you never have to worry about running out. Visit www.airtel.com.ng/HBB to get started. Babe, but I just left the house. Yes, honey. It's video calling all the way. Airtel, the smartphone network. Ìtẹ̀síwájú nínú ìmọ̀ ló ń gbéni dókè téńté láwùjọ. Federal Cooperative College Ìbàdàn ti tẹ́ pẹpẹ ẹ̀kọ́ fún olúkúlùkù láti wá gba tiẹ̀. Ó ti pẹ́ tá a ti ṣàgbékalẹ̀ ilé ẹ̀kọ́ Federal Cooperative College tí àwọn akẹ́kọ̀ọ́ bẹ̀ sì ń ṣe dáadáa. Bí ìpele ẹ̀kọ́ diploma ṣe wà ní National Diploma àti Higher National Diploma ń bẹ nínú àwọn ẹ̀kọ́ bíi Cooperative Economics and Management, Business Administration, Accounting, Marketing, Computer Science àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tó o bá sáà ti ní credit 5 nínú English, Maths, Biology tàbí Agric Science àti àwọn iṣẹ́ méjì míì ó kéré tán 2 sitting nínú ìdánwò WAEC, GCE, NECO tàbí NABTEB àjẹ́ wípé ó ti perégedé láti ní admission sí Federal Cooperative College Ìbàdàn nìyẹn. Ètò ìgbaniwọlé sí full time àti part time lọ lọ́wọ́lọ́wọ́. Ìwọ sáà ti tètè lọ gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Federal Cooperative College lẹ́gbẹ̀ẹ́ FAMIL Ẹlẹ́yẹlé Ìbàdàn 08038319232 tàbí 07038853407. Federal Cooperative College Ìbàdàn, ìgbésókè nínú ìmọ̀ ìwé. Àràré o, àràkéńgé. Ẹ kú etí gbọ́ ètò àrántẹ̀ wájú láti ìkànnì Fẹ́yìn 32 FM 94.9 àjàkẹ́rin kòkó àzùgbẹ́ńlẹ̀ Ìbàdàn. Ẹ má gbàgbé pé ojúpọ̀ YouTube wà ní ṣíṣílẹ̀ 32 FM 949 Ìbàdàn. Bákan náà ẹ lè fọ́lò wa lórí gbogbo àwọn ojúpọ̀ ayélujára wa pẹ̀lú 32 FM 949 Ìbàdàn. Elizabeth Adéọlá Ọ̀ṣọ́kòmáyà, Mọ́gàjí Ìdòwú Ibrahim, Karaolé òkìyẹn ọ̀gá wa, Rahim Ọlálékan Mọ́títọ́k, Atom Ọbago Ibrahim, ẹ pẹ̀lẹ́ ẹ kú múra lockdown ẹlẹ́ẹ̀kẹta, Ọlọ́run gbà yín bẹ́ẹ̀ o, kò ní dọ́dọ̀ tí a ń bí o, ẹ sì kú òtútù lọ́hùn-ún. Ìyá wa Bọ́lájí Ṣítù Ṣẹ̀rífà, ẹ kú àtàárọ̀, arí yín, aráwòrán yín, arí apẹ̀rin náà tẹ́ fi bẹ̀, ẹ kú ọrọ̀ ajé. Ẹ jẹ́ àtẹ̀wájú. Tani Adéwọlé Àdáramọ́lá ní àbá ló ń gẹ́. Bó ló ti rìn, bó ló ti kó tó fi dẹni tí kò ríran mọ́. Àwọn wo ló bí? Ẹjá mọ̀ mú wá lọ́kọ̀ọ̀kan ìjèjì. Bàbá ti wà ń kalẹ̀ fúnra lára wọn. Inú bàbá dùn láti rí wa. Bó tẹ̀ jẹ́ pé ó bá wọn lẹ́jà fún, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n fìfẹ́, ìdùnnú àti ọ̀yàyà ni wọ́n fi gbà wá, tí wọ́n sì tẹ pẹpẹ ìdáhùn sí àwọn ìbéèrè wa. Ẹ̀kúkú mẹ́tẹ́ ní bá àti mú wá lọ́kọ̀ọ̀kan ìjèjì náà ni bàbá ń fún wa ní èsì. Kí bàbá ó dárúkọ ara wọn. Okùn ní gùgù kó mọ̀ níbi ó ti gùn wá tá a ti fà á wá. Àwọn wo ló bí bàbá àti ìwọ̀nba bí wọ́n ti bá ìrìn àjò wọn débi wípé wọn ò ríran mọ́. Ẹlẹ́mbẹ̀rún ẹ̀kú ìkàlẹ̀. Bàbá, ẹ bá wa dárúkọ yín fún gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa kò wá káàkiri àgbáláyé. Tọ́ ìṣúná èmi ní Adéwọlé Dámọ́lá láti ìlú Ìlóńgẹ́. Adéwọlé Dámọ́lá. Tí gbogbo ayé mọ̀ sí Alápẹ̀rẹ̀. Tí gbogbo ayé mọ̀ mí sí Alápẹ̀rẹ̀. Alápẹ̀rẹ̀. Alápẹ̀rẹ̀ mo máa ń hun. Má sì máa hun. Ǹjẹ́ a lè mọ àwọn tí wọ́n bí yín? Kí ló ṣe lè mọ̀? Kí ló ṣe tẹ́ ẹ lè mọ̀? Ká mẹ́ni tó bí ni náà ni. Ẹni tó bí ni tó bí mi kì í ṣe bàbá ẹni gangan. Ó jẹ́ Ọ̀jẹ̀bùnmi. Ọ̀jẹ̀bùnmi. Ayò ló bí mi. Ìdílé eléégún lẹ ti wá nù.
ìdílé eléégún lẹ ti wá nù. Bàbá mi wọ́n ṣe eégún rí àmọ́ ńgbà tí èkú ó ti kí ni. Ọ̀dà ìyá yín kọ́ àwọn tí jẹ́. Ìyá mi Adéòtí ni. Adéòtí. Ìyá mi jẹ́. Màmá mi màmá dáadáa. Màmá abiyamọ. Màmá ń da mo máa tọ́jú. Irú pọ́ mo máa tọ́jú ìmẹ̀rù mi fi wà lọ lójoojúmọ́. Irú pọ́ mo máa tọ́jú ni mo fi wà láyé lónìí. Torí ìgbà tí sí láyé pàápàá. Àmọ́ gbọ́ mo máa tọ́jú ńkọ́. Bàbá ǹjẹ́ wọ́n tiẹ̀ ti sọ létí yín bóyá ńgbà tẹ́ ẹ sọ fún wọn pé ìgbà báyìí ni wọ́n bí mi o bóyá ọba báyìí ní bẹ lórípò bóyá ṣẹlẹ̀ báyìí kan ló ṣẹlẹ̀ ǹjẹ́ wọ́n ti sọ létí yín rí láti jẹ́ kí kan bá yín fi òǹkà kà á wípé ẹ ti tọ́ ẹnu ọdún mélòó báyìí. N ò lákọsílẹ̀ àárín. Àmọ́ ǹjẹ́ lè já mọ irú àsìkò tí wọ́n bí yín bí wọ́n sọ fún yín pé ìṣẹ̀lẹ̀ báyìí ló ṣẹlẹ̀ ńgbà náà o àbí olórí orílẹ̀-èdè kan báyìí ní bẹ́ẹ̀ ńgbà wọ́n bí yín o. Ayé gbà wọ́n bí mi ó ti tójọ́ mẹ́ta o. Ṣó ti yé yín. Ó ti tójọ́ mẹ́ta sẹ́yìn náà mọ̀ pé àgbà tí ń dé díẹ̀ báyìí. Àbẹ́ mọ̀. Bí ẹni tí ò rí náà pàápàá bọ́ bá ti rí mi yóò ti mọ̀ pé yes àgbà tí ń dé díẹ̀. Torí gbogbo ìgbà tí tó jẹ́ pé eléégún ló níyì ńgbà náà níjọ́ lóhùn àná. Ṣó ti yé èmi gángan ọmọ èké mọ̀ wá ṣùgbọ́n ò kéré báwọn láti jẹ́ pé àjọ lọlé tájọ máa dìgbò lẹ́yìn alápáńsánpá. Nígbà náà ojú èdùn mi báyìí mo ti dàgbà tó àmọ́ ń lè lóbìn ńgbà náà o. Àrà rèé o àrà kéńgé. Tó bá ti yá eégún ọ̀pọ̀ ti yọrẹ́ ó ti ṣí náà nìyẹn àti mú bọ̀ wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ Adéwọlé Adáramọ́lá Adéwọlé Alápẹ̀rẹ̀ ní Lóńgẹ́. Bó lẹ ti rìn níbo ẹ ti kó ọ̀nà wo lẹ gbà tó fi di wípé bá a ti bí yín kọ́lẹ̀ wà mọ́ ẹ ṣáà rí iná nígbà wọn bí yín bó lẹ ti wá tọ́ tójú òfin sí ń bẹ̀ mọ́ tìrìnà fi lọ. Bàbá àwọn èèyàn fẹ́ gbọ́ àlàyé àti dáhùn látẹnu yín. Bàbá ẹ tẹni ọdún mélòó kó tó di wípé Èdùmàrè gba ìrìnà yìí. Ṣé kí wọn fi rí náà. Mo ti dàgbà náà ń fẹ́ tọmọ ọdún mẹ́wàá. Ọ̀kárí bàbá ẹ̀ mo ti tó bí ọmọ ọdún méjìdínlógún. Ọ̀kárí bàbá ọmọ ọdún méjìdínlógún. Ó dé. Bóun ìṣẹ̀lẹ̀ òun ṣe wá ṣẹlẹ̀ gan-an. Ṣé tòjú mi bèrè ẹ lálùbáríkà dádì lálọ níbi oko wa tí ń bẹ ń bẹ. Ní dádì. Dádì létí ìmáàmù wọn ń pa àbà kan lábà dálì lábà lọ ọbẹ̀ o. A lo odò ẹja ńjọ́ náà àti àwọn ẹlẹgbẹ́ mi àwọn ẹ̀gbọ́n mi àwọn tèmi náà jù lọ tó pọ̀. Bàbá sì lo odò ẹja o bàbá pẹja wọn pọ̀ àfi jiyàn lálẹ́ báyìí ó dòru lójú ìké lọ bẹ̀rẹ̀ sí mẹ́rò lójú ìké lọ bẹ̀rẹ̀ sí mẹ́rin kankan ò mú mi ó bẹ̀rẹ̀ sí mẹ́rò lójú ìbẹ̀rẹ̀ sí mẹ́rò apẹ̀kẹ́lẹ́ ìlówó ọ̀la ronú bí wọ́n ṣe bó ṣe ti gbà lẹ̀ mọ́ tí wọ́n gbé mi wá Ìlóńgẹ́nu. Àmọ́ bàbá wa ọ̀hún àmọ́ ní jẹ́ ló gbé mi ń kọ́kọ́ lọ́rùn. Bàbá mi rámọ́ wọn jọ ń gbé mi lágbègbà ni nígbà náà torí mo ti dàgbà díẹ̀ mo ti dàgbà ẹnìkan ò lè gbé mi láti bí ìgbà kan kiri lọ́rùn ọmọ èrò tí wọ́n mọ̀ pé wọn náà tún wá gbà díẹ̀ o láti tó bí mẹ́ta tí wọ́n gbé mi dé Ìlóńgẹ́nu. Tó ti yé. Àmọ́ ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí wá ṣẹlẹ̀ kí wá ni wọ́n ló fà á àbáwọn òbí yóò gbìyànjú pé kẹ́ ẹ rí iná padà. Wọ́n pé wọn ò gbìyànjú kò síbi tí wọn ò lù mí dé kò sí wọ́n ṣe wọ́n léèyàn ní bẹ́ẹ̀
wọ́n ní kí nígbà tí mọ̀ pé bí ṣẹlẹ̀ bá ṣẹlẹ̀ oríṣiríṣi ohun ni ó máa wáyé tó ti yé yín oríṣiríṣi ni ohun ni ó máa wáyé aṣáṣeṣeṣe níwájú ọlọ́run àti ènìyàn kò sí bí bàbá mi ò gbéńdé tó ti yé kó pé kó jìyà ó tiẹ̀ yín náà kó jìyà ó tiẹ̀ yín náà kó jìyà ó tiẹ̀ yín náà bí gbogbo ẹ̀ sì di bẹ́rẹ́kẹ́tẹ́ ni. àrà rè o àrà kéńgé. bàbá àgbà Adéwọlé Adáramọ́lá ibi tá a ti gbé bí àwọn òbí rẹ̀ gangan bàbá rẹ̀ tó pè ní Ògúnjọbí yìí Ọ̀jẹ́bùnmi tó pè ní Ọ̀jẹ́bùnmi ẹ̀foríjìmí bàbá tó bí yìí ọmọ agboolé Dáramọ́lá létí orí Òkìtì ní Ọ̀rànyàn ni wọ́n ṣe tí ẹ sì mọ̀ pé ojúlówó ọmọ Ìbàdàn bá àti mọ́ wí tó yàtọ̀ sí tẹnu lásán bó bá nílé yóò tún lóko oko wọn ni ló ń gẹ́ kábíyèsí rẹ̀ Olódùmarè bàbá tá à ń sọ yìí Adéwọlé Adáramọ́lá bàbá yìí díẹ̀ ló kù bí wọn bá ti gbé 100 ọdún tíntín ní báyìí ní ó kù torí ìwọn ò ríbi kankan tí irun dúdú kù sí lára bàbá yìí ó funfun ni torí tagbọ̀n ti gbogbo ara àtìgbà náà ní tí ń súnmọ́ 100 ọdún bọ̀ ni bàbá ti wà ní ipò yìí ó ọjọ́ ti lọ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ọ̀kan nínú àwọn àgbàlagbà ìyá àgbàlagbà ó wọlé dé lọ́jọ́ kan lẹ́yìn tí ìdààmú àti wàhálà àwọn òbí Adéwọlé tó ti pọ̀ bìbà lórí pé kọ́sàárì ràn bí wọlé dé tó wọlé dé lọ́ba pé ẹ wò bẹ́ẹ̀ bá fẹ́ kọ́ ọmọ yìí ó ríran ẹ̀jí ó lóbìn ẹ fẹ́yàwó fún un kó bímọ ẹ gbọ́ ẹ̀yin náà níṣe ń tó kànú ṣé wọ́n fẹ́yàwó fún Adéwọlé ṣé lẹ́yìn tádéwọlé fẹ́yàwó tó bímọ ṣó ríran àwọn àràwọ gan-an làpẹ Adéwọlé ń dá gan-an lẹ́yìn tí ìríran rẹ̀ tó ti lọ nígbà tó wà láàrin bíi ọmọ ọdún 15 sí ọdún 18. 08169531319 Akóredé Arífálò Abídèmí Olúṣọlá Adéwálé Sulaimon Ibrahim Rokozin Adéjùmọ̀ bóò ní tàló ẹ̀yin náà ti wà ní 3rd lockdown Ọlọ́run ó yọ yín o ẹ̀ ní ṣàgbákò aburú Majid Ọlákúnlé Waheed Ọlátúndé Fatai Adérónkẹ́ Babalọ́lá gbogbo àwọn tí wọ́n láǹfààní àti darapọ̀ mọ́ wa ni ibi láti mọ̀ dá ń dúró torí ọjọ́ ti lọ àwọn tó ní àsìkò wọ́n ti ní àdìde àásìdìde náà ní àníṣọ́ìsì lórúkọ Káyọ̀dé òbíṣẹ̀ san ọlọ́wọ́ bó ti ní wa fún tàṣálẹ̀ tó mú fi kí gbogbo àwọn ikọ̀ mi àti gbogbo ìtẹ́ láǹfààní àti darapọ̀ mọ́ wa wò wá gbọ́ wa Ọlọ́run wulẹ̀ mọ́ ẹni tí yóò ṣe adúgbò ẹgbẹ́ náà tẹ́lẹ̀ ìrìnlẹ̀ múra náà tẹ́lẹ̀ gidi gangan gidi náà tẹ́lẹ̀ Ọlọ́run sì ti rá nìyẹn rẹ ó mú ọ lódìdí ẹ wò ó ìyọ́mọ̀ ẹ lélẹ̀ ṣèké ṣàyẹ̀ ti bá kan àdúpẹ́ ó dàárọ̀ ó ráyọ̀ lásùn.